Ǹjẹ́ adé orí báyìí ni wọ́n fi mọ bá ìjìgbara lẹ̀kẹ̀ ní táwọn ti jòyè. Ìka pawọ́pọ̀ wọ́n mọlé láìrìn ẹ̀rún pawọ́pọ̀ wọ́n màgìyàn. Ìròyìn pawọ́pọ̀ wọ́n ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Ó yẹ kí gbogbo ayé ká láǹfààní ká pera wa ṣàkíyèsí. Wípé bójò bá ń pelé lùbọ́ olórí ò gbọ́dọ̀ ṣàsùnpìyè. Òjò ń pelé lùbọ́ tó lórí bá yọ̀. Bójò bá dá tánkọ́ ẹ̀sìn tiẹ̀ náà padà wáyọ̀. Lọ́jọ́ kìíní àná tí àwọn èèyàn ń pariwo tí olóyè Májàsọ́lá ń sọ wípé gbogbo ilẹ̀ wa ni Fúlàní ti fẹ́ gbà tán, àwọn kan mú láláṣejù wípé àṣejù rẹ̀ pọ̀. Kò wá sí àwa la polè wájà látúpolóko wá mú. Lọ́nà wo àtìdíwo tá ò bá gbàgbé lọ́jọ́ kìíní àná tọ́rọ̀ yìí ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó wá láti ìpínlẹ̀ Kwara tá a lè pè láwọn ọmọ Ìlọrin wọ́n sọ fún yín wípé Ìlọrin èé ṣẹlẹ̀ Yorùbá. Wọ́n ní gbàyàgbáyà Kwara kì í ṣẹlẹ̀ Yorùbá. Fúnra wa la pè Fúlàní wípé ẹ wá gbalẹ̀ bí yìí ẹ̀yin lẹ ní. Nítorí ká lọ́jọ́ kìíní àná táwọn apá kan ní Kwara State ń sọ pé Kwara kì í ṣẹlẹ̀ Yorùbá, pé wọ́n pín sára Southerners. Ní ká níjọ́ náà lọ́hùn-ún lóníkálùkù ti sọ wípé ẹ jẹ́ àjọ wò báyìí ibi báyìí làwa dúró sí, ọmọ Yorùbá làwa. Kò ní rí báyìí nítorí gbogbo Fúlàní tá a bá rí wọ́n ní Fúlàní Ìlọrin làwa. Bẹ́ẹ̀ bá sì bí wọ́n lágbolé kan lọrin pàtó, kò sí Fúlàní tẹ́ẹ̀rí tèmi tí ń rí jẹ́ ló bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá bí yóò ní Fúlàní Ìlọrin làwa. Gbogbo Fúlàní tí wọ́n wá lẹ́kọ̀ọ́ láwọn agbègbè kan nílẹ̀ Yorùbá bí wọ́n bá ṣe tán wọ́n lọ ń tẹ̀dó sí Ìlọrin ni. Tá a bá rántí Sálísù nílùú Ìgàngàn, kò síbi tó lè tẹ̀dó sí, Ìlọrin ló lọ tẹ̀dó sí. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ láwọn ìletò kọ̀ọ̀kan ibi tí wọ́n lọ ń tẹ̀dó sí ìpínlẹ̀ Kwara yìí ni wọ́n lọ múlẹ̀ sí. Ló fi jẹ́ pé bí wọ́n bá fẹ́ kí kábíyèsí ìlú Ìlọrin wọ́n ní kábíyèsí àti gbogbo agbègbè ẹ̀. Ẹni tá a fún nílẹ̀ tó fẹ́ gbalẹ̀ á bọ̀ sí bọ́ sí níjọ́ tá a wá sọ fún pé ibi báyìí ló bìlọ́ǹgì sí. Dandan ni kí wọ́n jagun gba ilẹ̀. Ló fi jẹ́ pé àwọn agbègbè tí àwọn Yorùbá wà nípínlẹ̀ Kwara tá ò bá múra Fúlàní ọgbà. Nítorí ohun tí wọ́n pinlẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àwa la absorb wọn, àwa la gbà wọ́n mọ́ra. Ní gbogbo ìlú tí wọ́n bá dé wọ́n ní Fúlàní lónìí ìlú Ìlọrin. Àwọn sì nígbàgbọ́ wípé ọlọ́lá ọba ìlú Ìlọrin Fúlàní ni. Gbogbo àwọn ọba yòókù abẹ́ rẹ̀ ni wọ́n dúró sí. Ló fi jẹ́ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àti absorb wọn mọ́ Kwara State wípé kí Fúlàní ọmọ bọ̀. Tá a bá sì ka gbogbo local government tó wà ní Kwara, Yorùbá ló nìyí tó pọ̀ jù. Yorùbá ló nìyí tó pọ̀ jù. Ká ní lọ́jọ́ kìíní àná movement Yorùbá nation afẹ́dádúró ó fẹsẹ̀ rinlẹ̀ nípínlẹ̀ Kwara tí wọ́n mọ̀ wípé ibi ò ṣe dúró sí kò ní rí báyìí. Àwa ṣetán aláǹkó àwọn ọlọ́pàá, à ń kó àwọn sójà lọ kojú wọn. Ẹjẹ́ á lọ Màdúgùrí tí wọ́n kó ọmọ tàǹkì gan débẹ̀ àtọdún tí wọ́n ti ń jà ẹ̀rí kí wọ́n láwọn banditry àtàwọn Fúlàní lẹ́kọ̀ọ́. Ẹjẹ́ á lọ Katsina tí wọ́n ti ṣe ọ̀rọ̀ ká bára wa sọ̀rọ̀ níjọ́ ní ṣé wọ́n rí wọn lẹ́kọ̀ọ́.
ìtọ̀ la fi ń fọ̀gbẹ́. Odijọ́ tá a bá pagbára pọ̀, tá a pàmọ̀ pọ̀, bá a ṣe pàmọ̀ pọ̀ tá a pèrò pọ̀ lórí àwọn tí wọ́n ń bẹ lókè Ògùn nílùú Ìgàngàn ní Bàràpá méjèèje, tá a pagbára pọ̀, tá a pàmọ̀ pọ̀, tá a pèrò pọ̀, tá a pera wa wípé ìran Yorùbá ṣe tán láti lọ. Tí ìran Yorùbá bá pagbára pọ̀ tí wọ́n pàmọ̀ pọ̀ ní gbogbo ibi tí wọ́n ń sọ ń Kwara yìí, àwọn náà rí wípé wọ́n júbè ìwòrò ni. Sálísù ti wà nílùú Ìgàngàn, ó ti ṣọlá lọ ti pẹ́. Àmọ́ lọ́jọ́ tí àwọn Yorùbá tí olóyè Sunday Igboho tó ní kálukú wọbẹ̀, oníkálukú júbè ìwòrò. Ló fi jẹ́ wípé gbogbo local government tí ìran Yorùbá dì mú nípínlẹ̀ Kwara, ogun rúgbó bọ̀ ń bẹ̀. Ẹ̀kọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù, wọ́n ti gbàlú kanu. Tá a bá múra, gbogbo Kwara State ibi tá a ti ń sọ Yorùbá tó jẹ́ bí èmi làwọn Ìgbómìnà, Ìdọ̀fìàn, Àrọ̀rin, àwọn ìlú tá a bá múra tó fi dé Àjàṣẹ́ Èpo tá a fi ń bọ̀ lọ́nà Ọ̀fà, tá a bá múra èpè kọ́, nítorí bọ́rọ̀ bá ń pẹ́lẹ̀ a máa gbọ́n sí ni. Tẹ́ ẹ bá wo clips gbogbo àwọn tí wọ́n ṣọṣẹ́ fún, wọ́n ní wọ́n gba ìbọn àwọn vigilante àwọn DSS tí wọ́n kó, àwọn sójà tí wọ́n kó wá gan-an ni wọ́n kún wọn lọ́wọ́ láti pa àwọn vigilante. Nítorí tá a bá wo àwọn tó pọ̀ jù ní force, Yorùbá mélòó ló ń bẹ nínú military, Yorùbá mélòó ló ń bẹ nínú Air Force. Àwọn Haúsá Fúlàní ni wọ́n ti di àwọn position yìí mú lọ́jọ́ tó ti pẹ́. À ń ra mọ́ tàǹkì, àwọn kan máa fi kówó jọ ní. Àfi tá a bá rìn bó ṣe yẹ ká rìn á fi jagun àjàyè if care is not taken. A rí nísìn wípé NYSC camp wọ́n ti gbé kúrò. Tá a bá dẹ̀ wo Kwara, aláwọn higher institution tó pọ̀ ń bẹ. Kwazu wà ń bẹ, Kwara Poly wà ń bẹ, Kwara State University wà ń bẹ. Àtàwọn higher institution míì. Àwọn ọmọ yìí wá ń kọ́. Wọ́n wá dẹ̀mí àwọn èèyàn légbodò. Àwọn nǹkan kan wà ìgbẹ́ láwọn máa fi fọ̀gbẹ́. Ló fi jẹ́ pé láwọn Màdúgùrí, Katsina, nítorí ọmọ ìyá kan náà ní gbogbo wọn, ó dijú abá pagbára pọ̀ tá a pamọ́ pọ̀ tá a jọ mọ̀ pé ìran Yorùbá ló ní àwọn apá kan nílùú Ìlọrin. Tẹ́rí gbogbo àwọn Fúlàní ló ní Ìlọrin yẹn, àwọn ọ̀tàn tá a sọ bí ọdún 3-4 tá a fi criticize àwọn tí wọ́n gbé Yorùbá nation dání, òun ló ré bá wa lẹ́yìn ẹsẹ̀ yìí. Wípé lágbájá kò ń ṣe mùsùlùmí, tàmẹ̀dùn ó fẹ́ lé wa sí kámọ́ bòòṣà ni. Àwọn nǹkan kan wà, ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Bẹ́fọn bá wà nù yàrá èèyàn, ọba àka Kùránì dọ̀la, kó o ṣe Holy Mary dọ̀la, kó o pariwo Jésù ọmọ Násárẹ́tì dọ̀la, ọba sì pé gbólóhùn dọ̀la kó o pàyájọ́. Ìgbàgbọ́ lásán ló ń lò, kò ní ẹ̀fọn kankan lé. Iṣẹ́ ni fleet, iṣẹ́ ni raid. Àwọn kan ni wọ́n gbèrò orí kalẹ̀ ni wọ́n ṣiṣẹ́ lé lórí pé kí la lè fi pẹ̀fọn. Má ló gbàgbọ́ síbi tí ò sí gbàgbọ́. Bọ́ ọba rẹni tó dúró fún àdá, ó lókìgbẹ́ lára ni, láìláìláìlá òkọ́. You walk towards it. Egbò mú ọ lẹ́sẹ̀. Wọ́n sọ pé ogun òkọlù Ìlọrin rí. Nígbà yẹn Kùránì kọ́, àwọn Uthman Dan Fodio wọ́n jà pẹ̀lú Àfọ̀njá
láti defeat ẹ̀. Kùránì kọ́, àdúà kọ́. Àfi ká implement wọ́n ṣe fẹ́ gbára wa kalẹ̀ láwọn branches kan nípínlẹ̀ Kwara. Àwọn apá kan wà nípínlẹ̀ Kwara Yorùbá ló ní. Ẹjá bẹ̀rẹ̀ láti Ẹ̀rínlé, Ọ̀fà, Àjàṣẹ́ Èkó, Ìjágbó, tó fi lọ báyẹn Ìdọ̀fìàn. Ìlọrin ló dominate ẹ̀. Tá a bá wo bí tí ìgbómìnà pọ̀ sí. Tá a lè pè láwọn ọmọ ajagun ńlá, ibi tí wọ́n pín ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́, tá a lè pè láwọn ìgbómìnà. Ìpínlẹ̀ Kwara ni wọ́n pín wọn sí. And they are typical Yorubas. Ọmọ ajagun ńlá ni wọ́n, ọmọ ògbóyè. Ló fi jẹ́ pé Ìlá Ọ̀ràngún lórí irun gbogbo wọn. Àwọn ibi tí Yorùbá wá wà báyìí làwọn Fúlàní tí wọ́n ń pera wọn ní Fúlàní Ìlọrin, àwọn ibi tí wọ́n believe pé àwọn dominate. Kò sí ohun tó ń fàjà Ísírẹ́lì, gbogbo ibi tí wọ́n dẹran dé ni wọ́n ń claim padà. Gbogbo bí tá a fẹnu ara wa sọ wípé àwọn Fúlàní lónìí ìpínlẹ̀ Kwara ló fa wàhálà, wọ́n fẹ́ gba domain wọn ni. Ibi tó jẹ́lẹ̀ bàbá wa gan tó jẹ́mi làwọn apá kan Ọ̀ṣun, apá kan Ọ̀yọ́, wọ́n ń bá wa jàlé lórí ká tó wá níbi tá a fẹnu tà. Láti ibi ìlara, àìfẹ́ràn ara wa. Ṣé ọmọ Ọ̀yọ́ àbọ́mọ kíní kan ẹni tí ó kàwé ní ọ̀wà kó wa sábẹ́ tí Kiva Okoti tó yẹ ká kọ́kọ́ gbára wa kalẹ̀. Let's think back as 4 years ago. Òun ló wá di wọ́n wá ń pààyàn bí ẹni pa ẹran nípínlẹ̀ Kwara. Bọ́rọ̀ bá wa ṣe ń pẹ́lẹ̀ ní ṣe ń gbọ́n sí. Ló fi jẹ́ pé gbogbo ohun tí ò ṣẹlẹ̀ rí ìpínlẹ̀ Kwara ti ń ṣẹlẹ̀. Ló fi jẹ́ pé bọ́ ọ bá ń ṣe oníṣègùn àbọ̀ ṣe babaláwo nípínlẹ̀ Kwara, àwọn kan wọlé wá tọ̀ ọ́ wá pé why should you do that? Who gave them the audacity? Níbi tá a ti ní freedom of speech, freedom of religion. Wọ́n ti fẹ́ Islamize ohun tí wọ́n ń pè nípínlẹ̀ Kwara. Totally. A sì dákẹ́. Ìtàn òfò, ìtàn orí ibú ní gbogbo àwọn ọba wá jókòó lé lórílẹ̀ ń pàtàn wèrè. Èmi ò jù ọ́, ìwọ ò jù mí. Ọdẹ́rìnlọ ló mọ ọgbọ́n tó fi ṣẹ́gun Fúlàní lóde Òṣogbo. Ṣáà ní ọgbọ́n yẹn. Àgbẹ̀kọ̀yà. Wọ́n pera wọn pọ̀ níjọ́ tí wọ́n fẹ́ fi taxation báyé wọn jẹ́ láti pagbára pọ̀ pàmọ̀pọ̀ ló di Àgbẹ̀kọ̀yà dọ́là. Ọ̀pọ̀lọpọ̀ tí ń pera rẹ̀ lágbẹ̀kọ̀yà lónìí kò dókorí. Bẹ́ẹ̀ bí lérewé kan kò dámọ̀ kò mégbógí. Ṣùgbọ́n wọ́n fi kíní yẹn exhaust láti fi gbowó láti máa fi ré nǹkan jẹ. Àgbẹ̀kọ̀yà ni mí, Àgbẹ̀kọ̀yà ni mí. Bẹ́ẹ̀ náà ló fi wá dórí àwọn OPC. Bẹ́ẹ̀ náà ló fi dórí àwọn tá a lè pè ní kí lórúkọ ẹgbẹ́ àwọn àgbàlagbà yìí. Táwọn Bọ́lá Ìgè dálẹ̀. Afẹ́nifẹ́re. Afẹ́nifẹ́re ṣeré lẹ́fẹ́ lùnà Yorùbá sí báyà bíbí. Lọ́jọ́ kìíní àná tá a ní kó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Nǹkan yìí nǹkan mi ni ó yàtọ̀ sí nǹkan yìí nǹkan wa.
bá a bá wá ṣe tán a ó mọ ní àkọsílẹ̀ ṣé àkọsílẹ̀ àwọn tí wọ́n pa ìwọ́n kàkọsílẹ̀ pé wọ́n fìbọn pa wọ́n ni àbí wọ́n kàkọsílẹ̀ pé tí mo bá wáyé kí wọ́n jí mi gbé o àbí àìnílàákàyè àwọn tá a pè lólórí àti selfish interest gbogbo nǹkan kọ́ ní ń bẹ lábẹ́ làákàyè àgọ̀ àti protect the life and properties of the citizens ló nǹkan tí gómìnà ìlú ló kọ́kọ́ gbọ́dọ̀ mójútó ta ló wá ń dáàbò bò wá who is protecting us now àmọ́ ìlara Sunday Igboho àwọn Yorùbá nation àwọn kinní kan ṣe bí lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ làwọn tí wọ́n ń pè ní mèyàtì aláfẹsẹ̀ nílẹ̀ fáwọn fẹ́ ní rúgá ní each places. Ìran Yorùbá mélòó ló lọ sí northerners láti láwọn fẹ́ ní ojúbọ ní nọ́ọ̀tì lójúbọ ìran Yorùbá kọ̀ọ̀kan tàbí ká ní ìran Yorùbá fẹ́ ní ààfin each gbogbo southwest kò síbi tí ò ti sí sẹ́ríkì àwọn dáṣẹ tí wọ́n pa láyé ọ̀tọ̀ bọ́mọ Haúsá àbí Fúlàní bá ṣẹ̀ wọ́n á ní sẹ́ríkì làwọn fẹ́ jẹ́ kó dájọ́ àwọn ṣé bẹ́ẹ̀ lórí lọ́dọ̀ wọn lọ́hùn-ún Deborah wọ́n ló bú ànábì wọ́n stone ẹ̀ pa títí dọ̀la wọ́n ní Ajinigbe ló ti wá. Àwa Yorùbá ẹ lọ sí mi ìtàn gbogbo ẹ̀yin ọba wọ̀nwọ̀n yẹ lọ sí mi ìtàn òfò. Ẹ̀sìn mi rándanràndan. Ẹ̀sìn mi kátikàti. Kìkì aṣọ ni bí àlùbọ́sà. Fashionable lọ́pọ̀lọpọ̀ ọba wa jẹ́ àsìkò yìí ló yẹ ká mọ àwọn tí wọ́n ń jà fún lórí lọ́balọ́ba yìí pé olórí ó gbọ́dọ̀ lè fẹ̀mí ara rẹ̀ lẹ̀ fáwọn aráàlú gbogbo ẹ̀yin ọba tẹ́ jọba Yorùbá ṣí ọyín àsìkò tó yẹ ká mọ̀ yìí tó lè kú fún wa rèé àfi kí gbogbo yóò kó góòdì sọ́rùn kẹ́ ẹ mọ pààrọ̀ ọkọ̀ bí ẹni pààrọ̀ aṣọ ká mọ rí yín lóde ká mọ búra wa ká mọ pàtàn bú ká mọ sọ ká mọ fẹ̀dí ara wa síta àwọn ìtàn yìí náà ni ìtàn àpajù ló ń báyé Yorùbá jẹ́ lọ èmi ò jù ọ́ ìwọ ò jù mí everybody feel on top themselves ogun wa ń rúgbó bọ̀ ìjà gbòòrò ló kọ́kọ́ gorí iná ọ̀tẹ̀ olóṣèlú àti ọ̀tẹ̀ àwọn lọ́balọ́ba ó ń sorírun wa dèrò ẹ̀yìn gbogbo ẹni bá fẹ́ wí àwọn ọba wa bí wọ́n bá ti gbowó ìdákọ́ńkọ́ wọ́n á panupọ̀ wá ní ẹmú ọmọ wa ní. ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn ṣùgbọ́n ohun tó dú olóyè májàsọ́lá rí bójú ọmọ ẹlòmíì bá rí wọ́n ti gbé sìn. bá a ṣe lólóyè májàsọ́lá ń sọ̀rọ̀ tí wọ́n bá gbà láyè kó sọ gbogbo tinú ẹ̀ ọmọ Yorùbá á rí mi inú àwọn ọba wa á sì mọ ta ní rọ́bà á rí ẹlòmíì nínú àwọn aṣíwájú Yorùbá sì lé lóko èyí tó bá wò yí pé tí n bá sọ mo sọnù lẹ́fì wò pé kò yẹ kó sọ put yourself into his shoes. Àwa tí ọwọ́ wa ò tí ì tẹ́tí gan à ń yógun jà
ká tó wá rí atótilétọ̀ ọlọ́lá tó lè rẹ lòmíì pajẹ́. Ìtì ń báyé rẹ̀ bọ̀ ẹlòmíì ò tí mọ̀ pé òun dàdé. Ń bẹ nílé ìwé. Ọwọ́ afárá rẹ̀ lẹ̀ kàkàkà ṣùgbà rẹ̀ ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún náà la fi bá débi tó dé yìí. Ta ló rán wọn ṣẹ́? Àwọn Yorùbá nation. Ta ló ní kó máa lé Fúlàní? Bí è bá ṣe wípé ẹ̀mí èèyàn ó wà superior. Èèyàn sọ pé gbogbo wa lájọ wà ń bẹ̀ kó ní kálukú ó gbàgbọ́dọ̀ lọ́wọ́ ká mọ wòra wa. Ẹ wo obìnrin tó ń ṣe fídíò pẹ̀lú òkú méjì lẹ́lẹ̀. Láyé ọjọ́ sí béèyàn kan bá kú lónìí. Ká tún tó gbọ́ péèyàn kú a máa tó bí ọdún méjì oṣù bí ọdún kan. Lónìí bàbá gbọ́ péèyàn kan kú kò tiẹ̀ jọjú mọ́. Ọmọ lẹ́yìn kan wá ní Ọlọ́run dáríjì o ǹjẹ́ oníjọ́ mẹ́jọ tó ṣàbímọ. Tàbí ká mọ béèrè pé èmi yàní irú kú ló paná ká tún mọ ohun tá tún mọ sá fún ní jíjẹ. Kò jọjú mọ́. Nígbà táwa ń kékèké tá a bá gbọ́ pé yàn kú ó dídí ọ̀sẹ̀ kan ò ní lè sùn. Oríire ọmọ dìde ní jẹ́in lónìí ikú ò jámọ́ kankan nítorí gbogbo ìgbà tá a bá gbé fóònù wa bá wo tẹlifíṣàn ìròyìn tá à ń gbọ́ ṣe ròyìn rè. Odidi ìlú kan ti parun àwọn èèyàn kú ònú ìlú. Agboolé tí wọ́n bí ẹlòmíì sí ló ti parun bí wọ́n bá ní kẹ́lòmíì wọnú ìlú kò ní wọnú ìlú. Báwọn ọba wa ṣe ń jà sálàálẹ̀ tí wọ́n ń para wọn lórí àlàálẹ̀ tá a bá rántí ìlú kan Ìfọ̀n àti Ẹ̀rìn Ọ̀ṣun àti Ìlú Òbú àwọn ń jà sálàálẹ̀ wọ́n ń para wọn Fúlàní kọ́ ní ń pa wọn. Àwọn ìlú kan wà nílẹ̀ Yorùbá Fúlàní ní ń pa wá. Àwọn ìlú kan wà à ń jà ságbà. Mo kọ́lé tèmi o kọ́lé tiẹ̀. Bọ́ bá ṣe fáànù ni mo nínú ilé mi ọ̀bá ní èsì ṣé yẹn ní kí n dọ̀bálẹ̀ fún ọ ní ìjà dìdìrín wo là ń jà. Gbogbo ọba tá a ní lónìí nílẹ̀ Yorùbá 90% yín lọ́lọ́run ti dá yín lọ́lá. Àwọn ọ̀rọ̀ kan wà tọ́bọ̀ ò gbọ́dọ̀ mọ́ sọ. Onírìṣà was an engineer, a good developer. Before coming to the throne, ẹni tọ́lọ́run ti ṣẹ́gi ọlá fún ni. Ìjà àgbà wo la wá ń jà? Kò síbi tó ní Ifẹ̀ ó dé tára yóò ní sọ pé kábíyèsí o. Ṣé kábíyèsí ọ̀wọ́ adé? Ikú bàbá yèyé. Níbo ni ó dé tí wọn ò ní fìrù yọ̀rù? Tó yẹ ká ríra wa bí láńlọ́ọ̀dù tá a jọ kọ́lé sádùúgbò ká máa dì mọ́ra wa. We embrace ourselves. Àwa ríra wa gẹ́gẹ́ bí ẹni tó gbalẹ̀ ara wọn wípé ó jílẹ̀ mi bù. Ẹ ti mọ àwọn láńlọ́ọ̀dù wọn ni kò yẹ kí ilẹ̀ rẹ̀ débí báyìí ó ti wọnú fẹ́ǹsì mi. Mélòó ni o fẹ́ sùn lọ́jọ́ tó o bá kú? Gbogbo àwọn kábíyèsí tó lò lánàá dà wọ́n lọ. Adésọjí Adérẹ̀mí ti lọ. Síjú Adé lọ. Kábíyèsí Adéyẹmí ó ti lọ. Ládìgbòlú ti lọ. Adéníran ti lọ. Gbogbo èyí tẹ́ wà ń bẹ̀ yìí àwáyé kò sí iyẹ̀pẹ̀lẹ̀ yìí náà bó bá dọjọ́ ọjọ́ kẹ́pẹ̀ náà dérúpẹ́. Ló fi jẹ́ pé lẹ́nujọ́ mẹ́ta mi ò fẹ́ ṣètò nítorí gbogbo nǹkan tí mò ń rí online ń bà mí nú jẹ́. Mi ò sì wọ́là síbi tí ò sọ́là Ọlọ́run ní ńlá ni. Ibi adé lónìí ayé ò mọ̀ bá dé bẹ́ẹ̀.
àkọọ́lẹ̀ àjọrìn a ò mórí olówó àjọrìn a ò mẹ́sì olòṣì ọ̀pọ̀lọpọ̀ táàrí tí wọ́n sọ̀rọ̀ online jà nítorí interest Yorùbá yẹn gangan ń jà nítorí owó monetization mò ń gbìjà Ọ̀yọ́ mò ń gbìjà Afẹ̀ gbogbo yín upload ẹ̀ sórí YouTube wá kàkọ́lé òfò ẹni tọ́lọ́wọ́n ọ̀bá là kò ní là àmọ́ gbogbo àwọn ọba tí ò ní là á kàyà báwọn ìsọmọgbè àwọn rí pé alágbájá ní gbìjà lù wá oníkálùkù wá ohun tí ó jẹ Yorùbá ní téèyàn bá sọ ohun tó ò fẹ́ gbọ́ má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo ó gbọ́ bí wọ́n bá bú Aláàfin Ọ̀yọ́ ẹ dákẹ́ mọ́ wò wọ́n ràn bí wọ́n bá ṣe láàrin ọ̀sẹ̀ kan tí wọ́n bá rí pé ìdáwọ́ lóhùn oníkálùkù shut up bí wọ́n bá bú Ọọ̀ni Ifẹ̀ bẹ́ẹ̀ bá dá wọn lóhùn oníkálùkù ó dákẹ́ ayé ní ọmọ bú wọn bí aláṣejù ẹni ẹ̀ ń bú òkúkú dá yín lóhùn àwa sọ gbogbo kíní yẹn di wọ́nran ló fi jẹ́ pé gbogbo àwọn tán láwọn ń gbìjà Aláàfin Ọ̀yọ́ mi èé wò wọ́n àwọn tí Ifẹ̀ mi èé wò wọ́n àwọn gan ni rúdá sí ẹ jẹ́ káwọn ọba yẹn lọ sí kọ́nfẹ́rẹ́nsì kó ṣe interview kan kúkú jọ ṣépè fúnra wọn láwọn àmọ̀ pé wọ́n ń bára wọn jà wọ́n ti báyé wọn débi wípé ohun tí wọ́n jà àti tí wọ́n mú tí wọ́n fi kú wọ́n ti ní a ó mọ̀ sìn wọ́n ni nítorí àwọn kò mọ̀ gbowó káwọn mọ́lé láti fi wọ́n joyè àwọn ọmọ gẹ́ni connection sí ni ìwọ ń jà ogun ló ti wọ́n ń wọlé wá ní fáǹfà yìí ẹni tá a fi rán gbogbo ìlú tá a sọ yìí nìsín tí wọ́n bá panupọ̀ tí wọ́n bá ní Ìgbòho bọ̀ ń bẹ̀ lẹ́nìí tó bá fi kọjá nílùú yẹn láàrin ọjọ́ méjì ẹ rí i pé gbogbo àwọn Fúlàní tó wà ń bẹ̀ igbó ìgbẹ́ nítorí òun ni ẹ̀rù jẹ̀jẹ̀ tí wọ́n bẹ̀rù òun la fi ẹ̀rù yẹn sí lára àmọ́ lónìí kò sí ṣáì nípínlẹ̀ Kwara fẹ́ni kankan lọ́dọ̀ wa ń bì yìí at worst a sì láwọn Àmọ̀tẹ́kùn aláwọn OPC aláwọn Àgbẹ̀kọ̀yà lábẹ́ bó tilẹ̀ wù kó rí lọ́jọ́ òní ìta àbágbàgbé àwọn ọba kan nípínlẹ̀ Ondo bíi 4-5 yóò ti fẹ́ tọ́dún kan ní ìsìn wọ́n pa wọ́n pàkúpà ìkẹ́kọ̀ọ́ sì ṣẹlẹ̀ nothing was done. Gbogbo ẹ̀yin ọba Yorùbá tẹ́ bá ń bẹ ìpínlẹ̀ Kwara ẹ fìmọ̀ ṣọ̀kan ẹ pe kábíyèsí ẹ pe gómìnà ọ̀nà tẹ́ ẹ fẹ́ fi rìn tó gun òfin ní kó yín mẹ́rù because if care is not taken gbogbo òlú tẹ́ ẹ jọba lé lórí ó dáworo nítorí ìlú tá a bá ń darí tá a bá rẹ́ nìkan èèyàn ní bẹ lẹ́yìn ọba ni wọ́n fi ń pè lálẹ́ ìbá àwọn tí wọ́n fi ń pè lálẹ́ ìbá ti ń sákò nùlù tá lẹ́ pè wá nùlù padà ṣẹ́ni tó sọ ọkọ nù tó sọ ọmọ nù tó wá tẹ̀dó sílùú míì ṣe rò pé yóò padà wá nùlù àbáwọn ọmọ ẹlòmíì tó wà ń Ìbàdàn tó wà ní Èkó tó ti dọ́dọ̀ ọmọ rẹ̀ ṣe rò pé ọmọ rẹ̀ ó jẹ́ kíyà rẹ̀ àbí bàbá rẹ̀ ó padà síbẹ̀ ń. Ogun wàhálà máa ń tùlù ni kì í jẹ́ kí ìlú ó ní lọ síwájú. Ká ní lọ́jọ́ tí wọ́n ti ní ìpínlẹ̀ Kwara kì í ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba yẹn pera yín jọ pé ilẹ̀ Yorùbá ni wá ọmọ Yorùbá ni wá àmọ́ àwọn tá a ti sọ fún pé ibi báyìí àwọn lọ́ni stéètì yìí dandan ni kí wọ́n claim territory wọn ni àwọn Fúlàní claim territory wọn ni
nítorí ibi tá a fún wọn láyè gan wọ́n ń gbalẹ̀ wa wọ́n ń pa àwọn èèyàn sóko ká tó wá níbi tí wọ́n ti mọ̀ wípé báwọn bá rìn ní mẹ́lì kan wọ́n ti dàpọ̀ máwọn èèyàn nínú Ìlọrin. Ogun tó wà kọ́ ní kìíní àfi kí gómìnà Abdulrazak kí wọ́n fọgbọ́n ṣe. Àlọ́ ra mọ́ tank. Mo wo interview máa nǹkan ó ní láti bí ọ̀sẹ̀ méjì ó ní wọ́n kàn gbé amọ́ tank kọjá wọ́n ń jà wọ́n lóúnjẹ. Síbẹ̀síbẹ̀ wọ́n pa àwọn èèyàn lógúnlógún. Ṣàwa lólórí. Ọ̀rọ̀ bí ọdún 4 sẹ́yìn ọ̀rọ̀ àgbà bí ò ṣẹ lówùúrọ̀ bó bá pẹ́ títí yóò ṣẹ lọ́jọ́ alẹ́ ṣáà tí ìdọ́jú alẹ́ títí ń ṣe yìí. Gbogbo ẹ̀yin ọba yòókù ìgbìmọ̀ lọ́balọ́ba ẹ jẹ́ àpá àwọn ọ̀tàn òfòtì ká parọ́ dánadọ́tì kó ní kálukú ní dòmẹ́ẹ̀nì ẹ̀ mú gbogbo yín ní first class àwọn tí ò sí first class wà second class ló dàbí ọ̀rọ̀ àtàjọ Òṣogbo tọ́láwọn jà sípò kẹrin state capital wà lọ́dọ̀ yín Olúwo tó wà ní local government ń bẹ̀ yẹn ẹ̀yin ní state capital bólúwo bá rí governor yóò ṣẹ̀ṣẹ̀ wá sí Òṣogbo ni ẹ wá ń jà sípò kẹrin ipò kẹrin wo tools farm Òṣogbo ló wà machine tools Òṣogbo ló wà Ọlọ́run wá kọ́ àwọn ọmọ Òṣogbo tọ́lọ́run ti dá láre ó kó sí yín lọ́dọ̀ kí lẹ̀ wá kí ipò kẹrin kọ́ ipò kẹjọ ni kí lẹ̀ wá kí Ọlọ́run wá fún yín ní odò ńlá tá a lè pè ní tourism táwọn UNESCO ti gbà lọ́wọ́ yín tó ń pè èrò wá sínú ìlú yín lọ́dọọdún hòtẹ́ẹ̀lì tó wà lóṣogbo ò níye ẹ wá tún jà sípò kẹrin hòtẹ́ẹ̀lì mélòó ló wà níwò. Ó dàbí ẹni tó ti rójú tó ń wá ìrójú kiri ni. Mo kọ́ 3 bedroom ìwọ kọ́ duplex kí n tèmi àti tiẹ̀ àní kí n mọ̀ tí kí n ti sùn Ọlọ́run bò mí láṣìírí. Ìpọ̀nlé Òmu làwọn ará Òṣogbo ti wà. Ibo ni Ìpọ̀nlé Òmu? Akẹ́yìndé gbẹ̀gbọ́n l'Òṣogbo. Òṣogbo migrated from somewhere. Ni wọ́n fi ní Olútìmẹ́yìn Láróoyè. They are coming from somewhere. Ọlọ́run wá ní Ifá ìdí ilẹ̀kẹ̀ tí wọ́n fi tòlú Òṣogbo ní kó Òṣogbo gbòòrò kí lẹ̀ ń jà sí. Àbí káwo bá ṣe lọ síwájú. Gbogbo àwọn ọba tá ń jà yìí ohun tá a tó lọ́pọ̀lọpọ̀ wá ń pera wa. Nítorí every sitting crown can be removed, dethroned by the state governor. Sanusi Lamido bó ṣe jẹ́ agbára ọba tó nílẹ̀ Kánò wọ́n mọ̀ yọ. Àwọn tó yẹ pé ipò ọba wọn kò ṣe fi ṣeré nìyẹn o. Wọ́n yọ. La fi ní commissioner for chieftaincy title. Wọ́n gbé gbogbo àwọn ọba wa sọ́ndà public officers. If you want to do anything, you must pass through the governors. Ló fi jẹ́ pé bàbá Ọbásanjọ́ sọ pé gbogbo ọba tó bá wà lórí ìjókòó tí gómìnà bá dé wọ́n gbọ́dọ̀ dìde. You must stand up. That is why Olúwo was implementing wípé Ifá kọ́ ló gbóhùn débẹ̀. Ó mọ̀ pé òun gba certificate of office. So what are we insulating? Ìjà kí wá là ń bára wa jà. You think beyond where you are.
nítorí ogun gbé wa ní fàǹfà. Ìlọrin, Kwara is just a border to the southwest. Tá a bá gbà láti Ìlọrin, tá a bá ti dé Ìdọ̀fìàn, Òmùpó, Ìjàgbó, Ẹ̀rínlé, Ọ̀fà, àti ń bọ̀ nílẹ̀ Yorùbá, àti súnmọ́lẹ̀ Yorùbá, àti wọnúlẹ̀. Tá a bá lọ gba other way round, tá a fẹ́ gbọ̀nà Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, wọ́n lè gbàbẹ̀ yẹn wọlé sí wa lára. Tí wọ́n bá tún wá gbàbẹ̀ yẹn, wọ́n tún lè gba ọ̀nà Oko. Wọ́n á gbà wọlé. Wọ́n á fi wọlé sí ọwọ́ èmi làwọn Ọ̀fà, Ìfọ̀n, nǹkan kan yẹn. It's just like a boundary to the southwest. Ẹ jáwọ́ nínú ìtòfò. Let's know how to secure our land. Bó la ṣe fẹ́ bọ́ lọ́wọ́ ogun tó ń kó wa lọ́mọ jẹ. Ìran Yorùbá ló kàwé. Ìran Yorùbá ló pọ̀ jù lájò. Gbogbo àwọn ọmọ wa ń talé láti lòkè òkun. Àwọn kan tún fowó ránṣẹ́ pé bá mi kọ́lé. Ṣé gbogbo àwọn tí wọ́n wá lọ ṣàtìpó bọ́ bá dijọ́ ọjọ́ kan wọ́n fẹ́ wá sinmi ṣébi tí wọ́n ti sinmi rèé? Àwọn náà láwọn èèyàn social media, àwọn tó wà lábúrọ̀dù ṣáájú wa rí nǹkan tó wà lórí social media. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn tó wà lábúrọ̀dù ló máa ń sẹ̀yẹ̀ sí mi. Mr. Wisdom, ẹ wo ọ̀rọ̀ yìí. Mr. Wisdom ṣe ti rí. Ẹ mọ̀ wípé ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù bò lẹ ṣe rí. Wọ́n ṣáájú ẹ̀ rí. So what are we fighting for? Ìkan pawọ́pọ̀, wọ́n mọ̀lé ńlá, èrún pawọ́pọ̀, wọ́n màgìyàn, àwọn yín pawọ́pọ̀, wọ́n ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. A ò lè sọ. The originator of the Fulani tribes. Wọ́n wà ní Mali, wọ́n wà ní Sudan, wọ́n pín káàkiri ni. Gbogbo ìlú tó bá wá dé ni wọ́n máa ń fẹ́ dominate láti gba ilẹ̀. Fulani kan ò ń ṣe Fulani Ìlọrin. No. Alimi oníbi tó ti wá. Ládẹrin lórúkọ ẹni tó tẹ̀lú Ìlọrin. Ọ̀yọ́ ló ti kú ò. Inú igbó erin níbi títí ń lọrin la pèpèpè tí wọ́n ń pè ń lọrin. Ẹ̀yin àgbààgbà Yorùbá, Afẹ́nifẹ́re, Ìṣọ̀kan Oòduà, gbogbo Àmọ̀tẹ́kùn, lọ́balọ́ba, lóyèlóyè, ẹ̀yin àgbààgbà Yorùbá, ìtàn ò ní gbàgbé ohun tó ní kálukú ṣe ńgbà tẹ́ wà láyé. Ẹja jáwọ́ lápọ̀ tí òyò ká gbómi lákaná. Gbogbo àwọn ọmọ wa tó bá já kíkanjú, ẹja kún wọn lọ́wọ́. Ká láǹfààní ká fi wọ́n sáwọn létò. Ṣé rí gbogbo àwọn security? Let me tell you, the governor doesn't hold the arms of the security. Governor Katsina, only through my phone, I knew where all the kidnappers and banditry are. But
I don't have the full control of the security force. Gbogbo governor kò lè pàṣẹ fáwọn ọlọ́pàá, ó lè pàṣẹ fáwọn military because you don't have the control. So gbogbo tí Abdullahi Rasaki ń ṣe àbí kí lórúkọ Rasaki yẹn wọ́n ṣe eré pa ni. Àwọn kan náà ni ó mọ gbowó irinṣẹ́, àwọn kan náà ni ó mọ bàjẹ́. Tá a bá gbàgbé, ó ní helicopter wa kan tí àwọn ọ̀gá sójà kan tà. Wọ́n ra helicopter ká ní wọ́n rà ní 2 million. Wọ́n láwọn tà 500,000. Ní helicopter jagunjagun. So, let's find a lasting solution to secure our land. Because if care is not taken, òjò pẹlẹ́lùbọ́, olórí ń yọ̀, ogun wọlé bọ̀ nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá, ẹ pagbára pọ̀, ẹ pàmọ̀ pọ̀, ẹ pèrò pọ̀. Gbogbo àwọn ọba wa, ẹ jẹ́ apagbára pọ̀ ká pèrò pọ̀ láti gbára wa kalẹ̀ lọ́wọ́ ogun Fúlàní tó wọlé dé. Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ, mi ò ní lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Mi ò ní lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayúnlọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ẹ̀tẹ̀ náà. Ìyókù tún dijọ́ mi ọjọ́ rí. Gbogbo àwọn tí wọ́n ṣàfẹ́kù àwọn èèyàn wa. Ó rí Ọlọ́run fòfò rẹ̀ mí. Iwájú tí wọ́n dojúkọ kó má ṣòro, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. Àní rí ogun. Àní robo relé kò délé, ó roko kò dóko. Ó toko òrùkò dóko òrùkòtò. Àlùbọ́ ò ní wọ́ṣẹ́ gbogbo wa, ogun ò ní lé wa kó nílẹ̀ bàbá wa. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò, ó dàbọ̀.